ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ọdún 9 rèé tí mo ti ń gbé pẹ̀lú àrùn kògbóògùn. HIV kì í ṣe ìdájọ́ ikú. Èmi kọ́ o, Chika Wonder ló ṣàlàyé ọ̀rọ̀. Tí mo bá lè máa bá àrùn HIV gbé, ẹnikẹ́ni lè bá àrùn náà gbé o. Àrùn HIV kì í ṣe ìdájọ́ ikú. Ọ̀rọ̀ tí Chika Eze tí ọ̀pọ̀ mọ̀ sí Chika Wonder sọ rèé lẹ́yìn tó bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ pẹ̀lú àrùn náà. Láti ọdún 9 sẹ́yìn ni Chika ti ń gbé pẹ̀lú àrùn náà tó sì ti ń ṣe ìlanilọ́yẹ̀ nípa rẹ̀. Ó ní ọdún 9 nìyí tí mo ti ń bá àrùn HIV gbé, àmọ́ fún ọdún 7 àkọ́kọ́ ni mi ò fi lo oògùn nítorí mò ń sì ń rò nínú ọkàn mi pé mi ò ní àrùn náà. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ìdí tí mo fi ń sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí. Lọ́pọ̀ ìgbà ni àrùn ọ̀hún máa ń da àwọn èèyàn láàmú nípa ojú tí wọ́n fi ń wò ó yàtọ̀ sí ipò ìlera ẹni tí ó ní àrùn náà. Mo wá ṣàkíyèsí pé kì í ṣe ara mi nìkan ni mò ń sọ̀rọ̀ sókè fún, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ sókè fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé pẹ̀lú àrùn HIV pẹ̀lú. Ìdí rèé tí mo fi ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gbé pẹ̀lú àrùn HIV àmọ́ tí wọn kò lè sọ̀rọ̀ sókè nípa ipò tí wọ́n wà. Èyí kò sì sẹ́yìn ìdẹ́yẹsí àwọn èèyàn sí wọn. Chika ṣàlàyé fún ilé-iṣẹ́ ìròyìn wa pé látìgbà tí òun ti ń sọ̀rọ̀ àrùn HIV làwọn èèyàn ti ń ṣe ìdẹ́yẹsí òun. Ó ní láti ìgbà tí mo ti sọ pé mo ní àrùn HIV làwọn ọ̀rẹ́ mi kò ti ṣe bí ọ̀rẹ́ sí mi mọ́. Ó ṣẹlẹ̀ sí mi ní ilé ìjọsìn mi ṣe ìdẹ́yẹsí mi. Mo ti lọ síbi tí wọ́n ti ń gé irun rí pẹ̀lú ẹ̀rọ ìgérun ara mi. Wọ́n kọ̀ láti gé irun fún mi níbẹ̀. Ní nǹkan bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn, mo lọ sí ilé ìtura. Wọ́n fi gíláàsì wọn fún gbogbo àwọn tó wà níbẹ̀ ní ẹlẹ́rìndòdò. Àyàfi èmi nìkan tí wọ́n fi ife tí èèyàn lè lò lẹ́ẹ̀kan ṣoṣo fún ẹlẹ́rìndòdò. Chika ní òun ti fi ojú òpó òun wá olólùfẹ́ fún àwọn tó ń wá olólùfẹ́. Kódà àwọn kan tí òun gbé fún ara wọn ti fẹ́ ara sílé báyìí gẹ́gẹ́ bí tọkọtaya nípa ọ̀rọ̀ ìfẹ́ ti ara rẹ̀. Ó ní lẹ́yìn tí òun kéde pé òun ní àrùn náà, ó ti ṣòro fún òun láti ní olólùfẹ́. Kódà òun kò rí ẹni tó ń gbé pẹ̀lú àrùn náà fẹ́ pẹ̀lú. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àrọwà sí àwọn tó ní àrùn náà kí wọ́n yé máa gbé àwọn ọ̀hún sórí nítorí wọn kì í kọ síwájú orí èèyàn pé wọ́n ní àrùn HIV. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ bá gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.